A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Lónìí ni Ààrẹ Bọ́lá Tinubu ṣàlàyé wípé orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ gba àtúpalẹ̀ fún ìdàgbàsókè àti àṣeyọrí tàbí kí ó tẹ̀síwájú gẹ́gẹ́ bí ó ti ń ṣe láti ẹ̀yìn wá kí ó sì wó palẹ̀. Ó ní ìjọba òun gbé ìgbésẹ̀ àtúpalẹ̀ lẹ́yìn tí ó gba ìṣàkóso ní oṣù mẹ́rìndínlógún sẹ́yìn. Ààrẹ kérora wípé orílẹ̀-èdè bá ara rẹ̀ ní ipò tí kò dára látàrí àṣìṣe àtẹ̀yìnwá bí ó ti ń ké sí ọmọ orílẹ̀-èdè kí wọ́n fi ààyè gba àṣìṣe yìí kí ó tẹ̀síwájú wọ ọjọ́ ọ̀la. Ọ̀rọ̀ wọ̀nyí wà lára ọ̀rọ̀ ìyànjú ààrẹ láti fi sààmì ayẹyẹ àyájọ́ ọdún mẹ́rìnlélọ́gọ́ta òmìnira ilẹ̀ Nàìjíríà tí ó wáyé lówùúrọ̀ òní. Ọjọ́ kìíní oṣù kẹwàá ni orílẹ̀-èdè Nàìjíríà gba òmìnira lọ́wọ́ ìjọba ilẹ̀ Bìrìtìkó amúnisìn. Nínú ọ̀rọ̀ ìyànjú ààrẹ lórí ẹ̀rọ amóhùnmáwòrán ni ó ti sọ wípé ọrọ̀ ajé dojúkọ ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà pẹ̀lú ìṣòro ààbò lọ́gán tí ó gbàjọba. Gẹ́gẹ́ bí àlàyé Tinubu, ó ní a bá ara wa lóríta mẹ́ta tó ń dààmú àlejò tí a sì gbọ́dọ̀ mú ọ̀nà tí ó yọrí sí àṣeyọrí. Ààrẹ fi kún un wípé bí orílẹ̀-èdè kò bá ṣe àtúnṣe ìgbésẹ̀ tí ó yọrí sí bí ọrọ̀ ajé ṣe ń tẹnubọlẹ̀, ọjọ́ iwájú yóò ní ìṣòro, ṣùgbọ́n àtúnṣe ti ń lọ lọ́wọ́ lábẹ́lẹ̀ kí ayé lè dẹrùn fún ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ní iléeṣẹ́ ológun agbèfọ́ba Defence Headquarters DHQ sọ wípé gbogbo ikọ̀ ológun wọn ni wọ́n ti wà lójúlalá kan fi ń ṣọ́rí láti ṣe àtìlẹ́yìn fún àwọn ọlọ́pàá nígbà ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀-èdè tó ń wáyé lónìí. Èyí ń wáyé bí àwọn agbamòfin àti ẹgbẹ́ aráàlú civil society ṣe ń ṣe ìkìlọ̀ tako lílo ológun nígbà ìfẹ̀hónúhàn nítorí èyí lè fa ìbínú yọ kí ó dá fàákájà sílẹ̀. Ìfẹ̀hónúhàn òní tí wọ́n pe àkọlé rẹ̀ ní Fearless in October ni ó jẹ́ ìtẹ̀síwájú èyí tí ó wáyé láàrin ọjọ́ kìíní sí ọjọ́ kẹwàá oṣù kẹjọ láti fi fèsì sí ìṣẹ́ ohun ìyà tí ọmọ orílẹ̀-èdè ń là kọjá. Ìfẹ̀hónúhàn yìí yọrí sí fàákájà ní àwọn apá ibìkan pàápàá jùlọ ní ẹkùn àríwá bí àwọn jàǹdùkú ṣe lo àǹfààní yìí já ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù, ilé ìkẹ́rùsí. Bẹ́ẹ̀ làwọn mìíràn na àsíá orílẹ̀-èdè Russia láti fi béèrè fún ìṣípòpadà ìṣèjọba. Ní ìfèsì ni àwọn aláṣẹ fi ọwọ́ ṣìkún òfin mú 30 nínú àwọn olùfẹ̀hónúhàn pẹ̀lú àsíá Russia lọ́wọ́ ní ìpínlẹ̀ Kano àti àwọn ìpínlẹ̀ mìíràn. Ọ̀kan lára àwọn tí ó ń bá wọn pèsè àsíá yìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ahmed Bello ni wọ́n mú pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àsíá. 10 nínú wọn ni ó padà fi ojú ba ilé-ẹjọ́ gíga lórí ẹ̀sùn oníkókó 6 tí ó dá lórí ìdìtẹ̀gbàjọba, kíkọ ẹ̀yìn aráàlú sí ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní ará ilẹ̀ Bìrìtìkó kan, Andrew Wynne, tí ó ti na pápá bora báyìí ni ó ń ṣe àtìlẹ́yìn wọn. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú adarí ìròyìn fún DHQ Major General Edward Buba lórí ìfẹ̀hónúhàn òní ni ó ti sọ wípé ikọ̀ ológun yóò ṣe àtìlẹ́yìn fún iléeṣẹ́ ọlọ́pàá láti pèsè ààbò. 33 Artillery Brigade ní ìpínlẹ̀ Bauchi náà sọ bákan náà, ṣùgbọ́n wọ́n ní àwọn kò tíì rí ìpè gbà láti iléeṣẹ́ ọlọ́pàá, àìjẹ́ bẹ́ẹ̀ àwọn kò ní ojúṣe sí ibẹ̀. Nínú àtẹ̀jáde àná ni ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìlú Àbújá ti sọ wípé àwọn ti ṣètò òṣìṣẹ́ pẹ̀lú ohun èlò tí wọ́n fi ń ṣàwárí àdó olóró, irinṣẹ́ ogun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìlú Àbújá Josephine Adeh ní àwọn ṣe èyí láti fi pèsè ààbò tó péye fún àwọn olùgbé nígbà ayẹyẹ àyájọ́ ọjọ́ òmìnira. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai ti sọ wípé ìdí kan ṣoṣo tí òun fi darapọ̀ mọ́ iṣẹ́ òṣèlú ni láti sin ará ìlú, kì í ṣe láti pa owó tàbí jí owó ìlú. El-Rufai sọ èyí lónìí lórí ètò asọ̀rọ̀mágbèsì Freedom Radio ní ìpínlẹ̀ Kaduna. Ó tẹnumọ́ wípé òun ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ohun tí òun ní kí òun tó di gómìnà. Ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Kaduna fi ẹ̀sùn
kan El-Rufai wípé n243 billion ni ó ṣe báṣubàṣu láàrin ìṣèjọba ọdún mẹ́jọ rẹ̀, ṣùgbọ́n gómìnà àná sẹ́ ẹ̀sùn yìí. Ó ní ilé ìgbìmọ̀ àti ìjọba ìpínlẹ̀ mọ̀ọ́mọ̀ ṣe tánà-dí òun ni, bí ó ti ní òun ṣetán àti búra pẹ̀lú Kùránì nígbàkúgbà tí àwọn gómìnà àná àti adarí lọ́wọ́lọ́wọ́ náà bá ti ṣetán àti búra láti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn náà kò kówó ìlú jẹ. Ó ní òun dákẹ́ láti mọ ibi ọ̀rọ̀ máa já gbangba sí, òun kì í fẹ́ ṣe ohun tí yóò mú ìpalára bá ọmọlàkejì. El-Rufai ní gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ òun ni wọ́n fi ICPC àti EFCC lé kiri pẹ̀lú èròǹgbà àti bà wọ́n lórúkọ jẹ́, ṣùgbọ́n òun fi gbogbo rẹ̀ sílẹ̀ sọ́wọ́ Ọlọ́run láti ṣèdájọ́. Gómìnà ní bí èèyàn bá ti fìjà fọ́lọ́run jà, kò nílò láti máa wíjọ́ mọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Lánàá ní ilé ìgbìmọ̀ ṣe àpatẹnujẹ́wọ́ fún àwọn òṣìṣẹ́ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC àti òṣìṣẹ́ ọgbà ìwà àtúnṣe NCOC lórí ẹ̀sùn wípé àjọ méjèèjì gba owó àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ ọkùnrin bíi obìnrin Idris Okuneye tí wọ́n mọ̀ sí Bobrisky. Lẹ́yìn tí ó gba ìdájọ́ ilé-ẹjọ́ lórí ìtàbùkù sí owó náírà nínú oṣù kẹrin, níwájú ilé ìgbìmọ̀ ni àwọn òṣìṣẹ́ EFCC àti NCOC ti sẹ́ ẹ̀sùn owó àbẹ̀tẹ́lẹ̀ wípé Bobrisky san mílíọ̀nù 15 náírà fún EFCC tí wọ́n fi jọ̀wọ́ ẹ̀sùn ìtàbùkù sí owó náírà tí wọ́n fi kàn án. Bákan náà ni NCOC ní inú ọgbà ẹ̀wọ̀n ni Bobrisky ti lo gbogbo àkókò rẹ̀, kì í ṣe nínú ilé aládàáni lẹ́yìn odi ọgbà ẹ̀wọ̀n gẹ́gẹ́ bí wọ́n ṣe ẹ̀sùn. Ọ̀sẹ̀ tí ó kọjá ní ìlúmọ̀ọ́ká ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lórí ẹ̀rọ ayélujára Martin Sọ̀sẹ̀ aka Very Dark Man VDM yọ̀ǹda àkàálẹ̀ ohùn tí ó ní ó jẹ́ ti Bobrisky bí ó ti ń ṣàlàyé wípé bàbá ìsàlẹ̀ ní ìbáṣepọ̀ pẹ̀lú adarí ọgbà ìwà àtúnṣe láti ṣètò fún un àti lo oṣù 6 rẹ̀ ní ilé aládàágbé. Lẹ́yìn àwọn ẹ̀sùn yìí ni mínísítà abẹ́nú Olúbùnmi Túnjí-Òjó pàṣẹ ìwádìí àti bí wọ́n ṣe jáwé gbélé ẹ̀ fún igbákejì ọ̀gá àgbà fún ọgbà ìwà àtúnṣe Medium Security Custodial Center ìpínlẹ̀ Èkó Michael Anugua pẹ̀lú ti Maximum Security Custodial Center Síkírù Adékúnlé. Láfikún ni ilé ìgbìmọ̀ ránṣẹ́ sí Bobrisky, VDM, EFCC àti NCOC fún ìbéèrè lórí ọ̀rọ̀ yìí. Níwájú ilé ìgbìmọ̀ ni Anugua ti ṣàlàyé wípé nígbà tí wọ́n gbé Bobrisky dé ọgbà ìwà àtúnṣe, ó kọ̀ láti jẹ oúnjẹ lẹ́wọ̀n. Ó ní òun fẹ́ máa ṣètò oúnjẹ òun tìkálára òun, wọ́n sì ní èyí wà ní ìbámu lábẹ́ òfin. Lórí ìdí tí Bobrisky ṣe wà ní yàrá ọ̀tọ̀, Anugua ṣàlàyé wípé nígbà tí Bobrisky kọ́kọ́ dé, àwọn ṣe àkíyèsí wípé ó ní ẹ̀yà ara ọkùnrin àti obìnrin, wọn kò mọ ibi wọ́n máa fi sí. Fún àpẹẹrẹ, ọmú wà ní àyà rẹ̀, èyí ló mú wọn gbé e lọ B-Ward. Èyí sì wà pẹ̀lú ìlànà òfin lágbàáyé gẹ́gẹ́ bí àjọ United Nations ṣe bu ọwọ́ lù ú. Lórí ìdí tí wọ́n fi Bobrisky ránṣẹ́ sí Maximum Security Custodial Center, Anugua ní àwọn ọ̀rẹ́ Bobrisky wá kí wọ́n ra ìjókòó oníke, wọ́n wá sí ọgbà ẹ̀wọ̀n. Òkìkí Bobrisky pọ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́, ìdí nìyí tí àwọn ṣe gbé e lọ Kirikiri fún ààbò. Wọ́n wá béèrè wípé ṣé nítorí àga oníke tí àwọn ọ̀rẹ́ Bobrisky rà ni wọ́n ṣe gbé e lọ Kirikiri. Anugua ní rárá. Ó fi kún un wípé àṣà wọn ni fún àwọn ẹlẹ́wọ̀n láti ṣe ìdásí donation sí ọgbà ní àkókò tí wọ́n bá wà pẹ̀lú wọn, ṣùgbọ́n Anugua sẹ́ wípé Bobrisky sùn ibòmíràn ní gbogbo àkókò oṣù 6 tí adájọ́ dá fún un. Bákan náà ni ó fi kún un wípé Bobrisky yan àwọn méjì láti máa bá a gbé oúnjẹ wá, Abiola Okuneye àti Mojí Okuneye. Wọ́n ní ọmú igbáàyà rẹ̀ ni kò fún àwọn láàyè àti fi sí inú ẹ̀wọ̀n kan náà pẹ̀lú àwọn yòókù kí wọ́n tó wá fi sí yàrá ọ̀tọ̀. Ní gbogbo àkókò tí Bobrisky fi wà ní ọgbà ìwà àtúnṣe, àpapọ̀ iye àlejò tí ó gbà jẹ́ 39 39 visitors. Nígbà tí wọ́n béèrè bóyá lótìítọ́ ni wọ́n jáwé gbélé ẹ̀ fún
Anangua kú sẹ́rìn-ín. Ó ní nínú àtẹ̀jáde ni òun ti bá èyí pàdé. Ó ní jíjáwé gbélé orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ lásán ni. Ọ̀rọ̀ yìí mú gbogbo ilé kú sẹ́rìn-ín. Nígbà tí ọ̀rọ̀ kan VDM, ó sọ fún ilé-ìgbìmọ̀ wípé ọwọ́ ẹnìkan tí ó yá Bobrisky ní mílíọ̀nù 4 náírà ni òun ti gba àkàálẹ̀ ohùn. Ó ní òun sì ní àkàálẹ̀ ohùn mìíràn lọ́wọ́. Agbẹjọ́rò Bobrisky, Averosugene Onwuviwe sọ fún ìjókòó wípé oníbàárà òun ń ṣàárẹ̀, ìdí nìyí tí kò fi lè yọjú sí ìgbìmọ̀. Èyí kò tẹ́ ìgbìmọ̀ lọ́rùn. Wọ́n ní kó pèsè ẹ̀rí. Bí ẹnìkan láàrin ilé ṣe ní àwọn kò ní fi ààyè gba irúfẹ́ àwáwí bẹ́ẹ̀ ní ọjọ́ mìíràn. Ṣùgbọ́n olórí òṣìṣẹ́ fún alága EFCC Ọlá Olúkóyèdè, Michael Ezekwe, tí ó ṣaṣojú ọ̀gá rẹ̀ ṣàlàyé ìdí tí àwọn fi jọ̀wọ́ ẹ̀sùn tí wọ́n pè tako Bobrisky. Ó ní àwọn jọ̀wọ́ ẹ̀sùn nítorí Bobrisky bẹ̀bẹ̀ wípé òun jẹ̀bi ẹ̀sùn ní ilé-ẹjọ́. Lẹ́yìn gbogbo atótónu ni alága ìgbìmọ̀ Ginger Owusibe kéde wípé ẹni ṣe àkàálẹ̀ ohùn gbọ́dọ̀ fi ara hàn níwájú ìgbìmọ̀ ní ọjọ́ ìjókòó mìíràn kí wọ́n tó wá sún ìpàdé síwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.